All the party way then they do for Lagos City. Now there where you go find the mommy receipt. She know they carry last yo, she know they greedy. Yeah, kilon wa kiri. Mommy yetunde won tun lo yawo. Wọ́n fẹ́ ra gèlè lọ síbi yawo. Daddy Suliya wọ́n fẹ́ lọ ṣayé. Wọ́n ti dé fìlà pé ká lọ jayé. Wọ́n jà wọ́n láwọn tún lọ ṣayé. Wọ́n pè Sunny Adé, wọ́n pè Bàdó. Èyí tún lè gan o, wọ́n ní ìjọ tí mo jó lánàá. Ayé tí mo jẹ lọ́jọ́ yẹn o. Onílù ṣàmárọ̀ra o. Ó tún ti ṣẹlẹ̀, a tún ti débẹ̀ lórí Orisun tẹlifíṣàn. Yusuf Olúṣọlá ni orúkọ ti tèmi aka Funky ọmọ ẹlẹ́tọ́ gbásíkì. Ibo gangan ni mo wà lọ́wọ́lọ́wọ́ báyìí. Inside Redefini. Ẹ má ṣe gbàgbé pé wọ́n jẹ́ àwọn tí wọ́n máa ń polówó ọjà fún àwọn amóhùnmáwòrán lọ́lọ́kan òjọ̀kan. Wọ́n ṣe end of the year party wọn, wọ́n tún ṣe award night tí wọ́n lọ́lọ́kan òjọ̀kan. Oúnjẹ jáde, aṣọ aláràǹbarà. Tí ẹ bá dé ibi báyìí, ẹ máa mọ̀ wípé ó ti pọ̀ lápọ̀jù. Oríṣiríṣi ẹ̀yà òfì, oríṣiríṣi ẹ̀yà department lọ́lọ́kan òjọ̀kan, àti wípé wọ́n ní àwọn máa ń ṣe ni ní gbogbo ìgbà. Wọ́n ti ṣe 1.0, a wà ní 2.0, the homecoming. Ẹ jẹ́ ká jọ rìn, ká jọ tọ̀, ká jọ wo bó ti ṣe lọ. Kí gan ni àkòrí ti tọdún yìí fún end of the year party? A pè ní Owambe 2.0. Owambe 2.0. Ẹ̀yà wo lẹ́yìn bá tán? Ẹ̀yà Starcom Media Perspectives lára àwọn pò Inside Redefini làwọn bá tán. Mo pẹ́ dá yàtọ̀ mà. Mo mọ̀ọ́mọ̀ ṣe bẹ́ẹ̀, mo dẹ̀ rí pé iná rí bẹ́ẹ̀. Ṣé mo lẹ ti rí eléyìí tẹ́ fi dá yàtọ̀? Ẹ mọ̀ pé àsìkò tá a wà yìí, àsìkò internet life ni. So orí internet ni mo ti rí pé eléyìí yàtọ̀ bí mo ṣe máa yọ jáde. Ẹ mọ̀ pé Gen Z là wá, so ara Gen Z yẹn ó gbọ́dọ̀ hàn lára wa, that's why a ṣe múra báyìí. Mo rí inspiration yìí lórí Pinterest. Mo wá ní pé kí n copy ẹ̀. So ó stand out. Ẹ mọ̀ pé palazzo lélẹ̀ pẹ̀lú white top. So ó look different. Mo wá ní pé kí n wọ̀. Torí tí mo bá ṣe ìró àti oléku, kò ní ó wà common. Bẹ́ẹ̀ni, ó dẹ̀ ń give modern Gen Z. Wo lẹ́yìn yàn láàyò lónìí? Ọ̀fadà rice pẹ̀lú ẹran tó scatter sínú ẹ̀ ni mo fẹ́ jẹ. A jẹ́ pé nífẹ̀ẹ́ oúnjẹ dáadáa. Mo like oúnjẹ jù. Ìkọ́kọrẹ́ torí ìlú Ìjẹ̀bú ni mo ti wá. Kò sí nǹkan tẹ́ ẹ fẹ́ béèrè ní jíjẹ tí ò sí. Mo lè má lè sọ ní Yorùbá dáadáa. Àwọn alágbèékalẹ̀ oúnjẹ sọ fún wa pé Oriental wà, Continental wà, Intercontinental wà, àbáláyé wà. So bó bá ṣe fẹ́ sínú. Tíyẹ̀ yìí ó yàtọ̀ torí pé tíyẹ̀ yìí ó wà more organized, ó wà
àmọ́ a pọ̀ dáadáa. A dẹ̀ ní eléyìí ní time yìí a ní plenty. Tí wọ́n pọ̀ dáadáa. Bẹ́ẹ̀ ni a ní àwọn tí wọ́n pọ̀ dáadáa, a ní oúnjẹ oríṣiríṣi, a ní orin oríṣiríṣi, a dẹ̀ ní so many choices. Àbùlà wà. Àbùlà tó bùlà dáadáa ẹ ti jẹnu. A ti jẹ. Àbùlà wà, ìkọ́kọrẹ́ wà, àsáró, eléjé, ẹlẹ́mi méje ó wà. Oríṣiríṣi ló wà. Ẹmu wà, a ní tìlú òyìnbó, a ní toríṣiríṣi gbogbo ẹ̀ ló wà. À ń gbádùn ẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. Oúnjẹ wà, gbogbo ẹ̀ wà, gbogbo ẹ̀ ìdánirí tọ́fin ìdánilárayá náà wà, gbogbo ẹ̀ wà. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. All the party wey dem dey do for Lagos City. Na there wey you go find the money receipt. She no dey carry last yo, she no dey greedy. Kí ló ń wá kiri? Mọ́mí Yétúndé wọ́n tún lọ yáwó. Wọ́n fẹ́ ra gèlè lọ síbi ìyàwó. Dádì Sùlíyà wọ́n fẹ́ lọ ṣayé. Wọ́n ti dé fìlà pé ká lọ jayé. Wọ́n jà wọn láwọn tún lọ ṣayé. Wọ́n pe Sànní Adé, wọ́n pe Bàdó. Èyí tún lè gan o, wọ́n ní ìjọ tí mo jó lánàá. Ayé tí mo jẹ lọ́jọ́ yẹn o. Onílù ṣàmárọ̀ra o. Ní 2.0 ṣe yàtọ̀ sí 1.0. Ó jig o, ẹ̀rí mi ni. I'm a cute now, I'm a cute. And we are all looking fabulous, fantastic in our different attires. We are beautiful. Owambe ọdún yìí yàtọ̀ because àwọn gbogbo wa àwọ̀ aṣọ òkè at least even pẹ̀lú gbogbo àwọn tó wà ní other company wọ́n wọ aṣọ òkè. Last year Ankara la wọ̀ but lélẹ́yìí àwọ̀ aṣọ òkè ajáde tán. Àwọn gan la mú fún wa pé aṣọ báyìí la máa lò ní pé oníkàlà kìíní yìí la máa lò ó dẹ̀ máa jẹ́ aṣọ òkè ní pé a máa jáde tán ni a ní kù sílé rárá a dẹ̀ náwó yẹn tán a ná dáadáa. Bíbélì kò ṣẹ̀wá wá o, nígbà bíbélì kò ṣẹ̀wá wá sẹ́, onínà ọ̀rọ̀ èjì rẹ̀ o. Kẹ́ni ọ̀rọ̀ èjì rẹ̀ o, ẹbí yóò lè ọ̀rọ̀ èjì rẹ̀, ṣàwádà kẹ́ni mo kí ẹ ọ̀rọ̀ èjì rẹ̀ o. Ọ̀rọ̀ èjì rẹ̀ o, ẹbí yóò lè ọ̀rọ̀ èjì rẹ̀. SBC 1, 2, 3, 4, 5, 6, 7, 9, Alayo. SBC, Alayomini. Dọ́lápọ̀, Alayomini. Bàbá ni bàbá dé lọ́jọ́ tó Alayomini. Yo. SBC, Alayomini. Alayo, SBC ìṣẹ̀lẹ̀ bẹ̀rẹ̀ mọ́lẹ̀ kẹjọ. Ìṣẹ̀lẹ̀ bẹ̀rẹ̀ mọ́lẹ̀ kẹjọ. Ìṣẹ̀lẹ̀ bẹ̀rẹ̀ mọ́lẹ̀ kẹjọ. Ìṣẹ̀lẹ̀ bẹ̀rẹ̀ mọ́lẹ̀ kẹjọ. SBC ó yá sukusuku sábàdìbò. Sukusuku sábàdìbò. Àbí tọ́jú ẹ̀sùn sà lórí ìṣèbílẹ̀ àtàtà. Agency of the year mo kí ẹ. Ẹ̀sùn sà lórí ìṣèbílẹ̀ àtàtà. Agency of the year lórí ìṣèbílẹ̀. Tá bá sọ̀rọ̀ nípa its insight with Redefini, ǹjẹ́ lè fún wa nìkan ṣókí tó yẹ ká mọ̀ nípa yín. Àmọ́ Yorùbá mi ò smooth bẹ́ẹ̀ yẹn but mo lè try. Insight with Redefini is our fantastic. A máa ń ṣe explicit work, fantastic work, we get the job done, creative media, PR, we have every aspect of advertising and a máa ń ṣe good work. So we are very excited today to celebrate our end of the year party. Dúpẹ́ lọ́wọ́ group CEO wa Dr. Tayo Oyedeji
ọlọ́pọlọ pípé tó wò pé tí a bá ṣe ọ̀pọ̀lọpọ̀ wàhálà láti bẹ̀rẹ̀ ọdún ó yẹ ká ní àsìkò láti fi ṣeré ká túraká àkòrí ìdí tí Owambe ṣe ń wáyé lọ́dọọdún lélẹ́yìí. wẹ́rẹ́ ló bá ẹ ṣe wẹ́rẹ́ ló bá ó yẹ pé mi ohun tí ẹ rò wípé kò ṣeé ṣe wẹ́rẹ́ ló bá ó yẹ mo ní ohun tí ẹ rò wípé kò ṣeé ṣe wẹ́rẹ́ ló bá Adéṣẹwà tẹ́lẹ̀ òmùrẹ́ tẹ́lẹ̀ òmùrẹ́ Ṣẹ́gun Adéṣẹwà dà Wasolu Adéṣẹwà níbo ló wà ọmọ ẹlẹ́wà ṣọwà àbúrò ṣàlẹ́wà ọmọ ẹlẹ́mọ́lá àti lọ́sẹ̀jọ́lá ayé ọmọ ẹlẹ́wà ṣọwà àbúrò ṣàlẹ́wà ọmọ ẹlẹ́mọ́lá. Oya ìrorò bèbí o. Ìrorò sexy. Oya sexy baby. Ìrorò sexy lady. Ìrorò pretty lady. Oya nítorí gift. See, on the glory be to the Lord, in the highest gift. Gift, Port Harcourt, Nicki Minaj. Inú mi dùn, ayọ̀ mi kún láti wà ní inside Redefini end of the year party lónìí torí pé kí ni ojú mi rí àwọn aṣọ aláràǹbarà, àwọn oúnjẹ lọ́lọ́kan òjọ̀kan, àwọn èèyàn tí wọ́n rẹwà tí wọ́n gbayì àti wípé tá a bá sọ̀rọ̀ nípa gbígbé àṣà àti èdè wa lárugẹ wọ́n pọ̀ sí ìbàdàn bá gbọ́ wọ́n pọ̀ dáadáa. Yusuf Olúbùsọ̀lá ni orúkọ ti tèmi, inú mi dùn, ayọ̀ mi kún, tẹ́ bá tún gbọ́ àjẹyó a ó tún dì lọ́lé àjẹ àmú torí pé kí ni wọ́n yá yìí dáadáa káfíńrè àti ayọ̀ kábí tẹ̀léra wa nígbà mìíràn ẹ máa wo Orisun. All the party wey dem dey do for Lagos City na there wey you go find the money receipt. She no dey carry last yo, she no dey gree. Lọ síbi ìyàwó Daddy Suliya wọ́n fẹ́ lọ ṣayé wọ́n ti dé fìlà pé ká lọ jayé wọ́n jà wọn láwọn tún lọ ṣayé wọ́n pè Sunny Adé wọ́n pè Bàdó èyí tún lè gan wọ́n ní ìjọ tí mo jó lánàá ayé tí mo jó.